kámúlẹ́gẹ̀ olórí ewé alágẹ̀ má jẹ ewé á sì gbéwé lọ ní ìyẹ́lẹ̀ ọmọ wò ẹlẹ́yẹ rí. Boy, Osha, for my whole street. For my whole street, God thief me, boy. Yeah. For my whole street, for my whole kaba. Boy, Osha, for my whole street, another man cross street me. Yeah. Never happen, never happen. My bro, I beg, you know everything. Wetin happen? Oh yeah, pass this side like that. Make they go, make alele. Pass this side, pass this side, pass this side. Make they go like that. Pass this side, make Capo go hear this one for my whole street, babe. Capo go hear this one for my whole street, babe. Let's go. Capo go hear this one. The phone must come out. Hello, Capo. Ẹ̀yin ẹ̀mẹ́wé ẹ máa rí ewé ẹ̀mẹ̀wẹ̀ ẹ máa rí ẹ̀wẹ̀ ẹ̀ tí ì rí yán. Ògbólógbòó iṣu ní mú yán. Ìgárá ọlọ́sà ní jalè lọ́sùn gbogbo òòsà. Wọ́n ti dàgbà bí bá mi bí àfẹ́kù mi. Ọ̀fẹ́. Kena, man, no run. Kena, person be this one have been a ghost. Afa asparo ọjà tí mo ní kó lọ gbà lọ́wọ́ bọ̀bọ̀ wèrè yẹn kọ́ ló ṣẹlẹ̀. Bàbá mo dọ́dọ̀ ọmọ Ibo ṣé àwọn ẹgbẹ́ ọmọ Ibo lọ ń ṣe mí yàmàyàmà kò gbọ́dọ̀ fún mi ọmọ bójú ìyá ẹ̀jẹ̀ mi gbàgbà. ọmọ mi nìyẹn ìrè jíjá mi. Afa wetin dey sup don wetin dey sup. Capo for my whole street, another man to street me. And níbi tí mo wà for my own kaba, for my own jungle, ibi tí mo ti gba fóònù ìyá bọ̀bọ̀ kan tí mo gba fóònù bọ̀bọ̀ yẹn, ìyá bọ̀bọ̀ yẹn bí ẹlẹ́, another man ló tún wá gba fóònù lọ́wọ́ mi. For my own street, another man to street me, Capo. Who be that guy wey dey jonjon wey dey juju for this community? Who be that guy for this Ama wey Akori dey? I go lie for you, that man collect phone, my phone, that man. Wetin be the nemesis? Wetin be the guy nemesis? Capo! But where I dey, pọ̀pọ̀ mú rọ̀bọ̀, where I dey. Another man still come collect the phone, where I thief, wey call Capo, what go happen? I never see am for my life. For where? That guy collect phone for junction, the phone wey me attack normally, me and my babe dey that junction like this, that street. I see one guy like this, that guy stand like this, give me spark. Since I don't know the guy where you dey phone up. Who be the guy? I don't know since I sabi am well. I don't know that guy where you dey talk. I don't know am. Mo ti máa kojú ìyá na Adan I sabi am. That guy short like. Bàbá rẹ̀ kúrú bá ó kú pa. You sabi am. You sabi the guy go die today. Oboya, you sabi the guy, you sabi. Wọ́n ló lọ́jà sára tàbá kò lè wọlé. Who be that guy wey dey jonjon wey dey juju for this Amalina? Who be that guy? Where for Gide wey dey stay? Ó tún ẹ̀ pèrè àìlọ́ba for this street. Ó tún ẹ̀ pèrè àìlọ́ba. Ọba níwájú tani àtẹ̀tẹ̀ níwájú tani for this street for this Amalina na who be Ọba? Who be Aido? Who be that person? Mo be Martin Metuage. Who be that person? Mo be Martin. Boy, you know where the guy dey live? You know where he dey live? Oya, Kaladi yan. Yeah, make we move. Make we match the guy H2H. Yeah, make we match am. Baba, I shock o. I don't see anything na one kind ghost like that, Baba. But no worry, as I see you like this, Baba, I for like follow you o. Anywhere where you want me, I go follow you. Now the thing wey you want me to do, I go do am, Baba. I dey like this, I no get mama, I no get papa, but as I see you like this, I get 100% assurance, I get, Baba, for like dey with you, like this. Cause as dey like this for this street, you get people wey say they lie, they calling for Christian, but Baba, me I no dey among them o. As I dey clean. Hey. But na me be only boy from only land, wey dey only house. Na me o. Na this street you dey? Gami, na this street I dey now. Small bit. Yeah, Gami. Sójà tí ọmọ aláṣọ
kó mọ gbà lọ́wọ́ ọmọ alákìísà. bàbá kò dá o, you no good o. tó dáa kí ọlọ́rọ̀ kó mọ fìyà jẹ tálákà. ara o. wáyé. bí a ṣe nǹkan ti ṣẹlẹ̀ nìyí o. níbi tẹ́mi àìjọ wà ọmọ tí yóò dorí kodò bí àdán kò mọ̀ sí láyé. bàbá no be person like you now. Why you dey 100? Who no know you no get data now? Who no know you no get data? Who no know you no press button? They don't know me. Nobody know you now, Papa. Sẹ́mi tí mo ti pa, tí mo ti jí, mo pàyà oníyà ọmọ dúpẹ́ lọ́wọ́ mi. Mo pa bàbá oníbàbá. Ìyá ń dúpẹ́ lọ́wọ́ mi. Bàbá àgbàlagbà, you get mouth now. Nobody, no bag days for this unit now. My name na Adan. Mo bí. Bólówó ṣe pọ̀ ń lù yìí. Bólórọ̀ ṣe pọ̀ ń lù yìí. Bíjìrì ṣe pọ̀ ń lù yìí. Bóbàlú ṣe pọ̀ ń lù yìí. Wọ́n bí ìyá anybody dá. Kó di èmi àdó lọ́wọ́ mú. Bàbá àgbàlagbà. Adan! Bàbá tó á lé o. Àbí mo wà pẹ̀lú ẹ náà. Person dey come. Ṣé Níkàlá dé nà? Afa Ogos. Na this man be that. Na this man collect my bag. Now you now. Why you dey pan for here now? Wetin dey pan? Wetin dey talk? Wetin dey work you? How far that for my dog? I wake up for here now. I give you that. Afa boy, when I dey cap you go metete, you dey craze. Afa boy, I'm be heritage. They just care come on dey put yours. I go lie for you. I dey run street wey be say I don dey, I still dey my mama stomach. You get? Wey be say if you dey run street, I wan dey clap. I go lie for you. You dey suck dey sabelle when I dey run street. Afa my guy say go street, he go run one or two polopolo. Wetin dey sup? Who be you? Wetin go see you? Who you be for this abale nene? Go see you. Wetin dey inside? Wetin dey work you? Hey! My name na Adan. Bàbá àgbàlagbà. Ṣé wọ́n níyà? Yóò wọ̀. Ṣé níyà? Bọ́lá burúkú lè lé ẹni, tọ́lá burúkú nìjà ẹ̀ lé ẹni. Ìwádìí ìjà ẹni ọjọ́ ọ̀gá ẹ̀ lẹ́yìn lọ́tọ́ mọ́ta níyà. Adájọ́ ẹni tí a sẹ̀rí àbúrẹ́ burúkú yìí. Tí bá ń kó máa ń fọ ẹgbẹ́ máa ń fọ ẹgbẹ́ yàrá. Dẹ́mi Adan bá kí. Ìyára yẹn yóò lè gbin. Tight! This one na toy. This one na toy. Lẹ́yìn sọ fún mi kan fún ẹ. Ẹ lókè ikú bá ń sọ̀rọ̀. Ikú ni mí. Mo jíjọ dìde láàrin gbogbo ilẹ̀kílẹ̀. Ìkan Dẹ́mi Adan bá ṣe àṣegbé ni tó bá wá rí bẹ́ẹ̀. Ẹ̀dá náà kú fún mi yá. Torí pé ó ti gé tí ọ̀tún mi lọ. Mi ò gbọ́ kankan mo ṣe wà yìí. APC méje létí mi ní ilẹ̀ bá wá. Àbọ̀ ẹ̀ kò wọlé kó bá ń gbé báàgì ẹ̀ síta òde yẹ́ mi. Àṣà! Àṣà! Wo mi wò. Èmi ló nàbọ̀ sí. Èmi ló nàbọ̀ sí. Ẹ wá gbọ́ ọmọdé yóò mi wẹ́. Ló jẹ́ kẹ́ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nílé ológìní tó pè fún yín jẹ. Mo ní ọmọdé yóò mọ̀ọ́sà ló jẹ́ kẹ́ máa ṣe sálà sùúrù nínú odò tí ó gbé yín lọ. Nàmọ́lẹ̀ náà dùn. APC méje létí kan wọ́n ti gé tí ọ̀tún mi lọ mi ò gbọ́ everything. Afa boy, ọjọ́ ẹ̀rọ tó ṣòro ní full basket you get me. Olùkọ́ lè gbẹ́bẹ̀ sí àbí òbò ìjà. Ẹ ti dọwọ́ yín kàn mí. Ẹ bá gbọ́ omi ni mí ti gbé ogo ìlú lọ. Iná ni mí ti jọlẹ̀ ti jókòó. Ọmọ wa mi ẹ̀wá, ọmọ sẹ̀ mi ẹ̀wá. Ajíbákújà kí tó lọ rẹ gbàgbá lọ́wọ́ òkú ọmọ níjà òde. Ìjàgbá ni náà di o, ìjàgbá rẹ̀ ẹ̀fọ́ àṣẹ̀dì ẹ̀rú onífẹ̀ ní ṣe. Ó yá gbogbo ìbọn tó wà lọ́wọ́ yín ẹ̀kọ́ kalẹ̀, kẹ́kùn léjì dì í. Ẹ̀kọ́ bọ̀ kalẹ̀.
tèmi ká ti kó ìbọn kalẹ̀ ni. ẹ kó kalẹ̀. Máa fẹ́ wo iṣẹ́ tó fẹ́ ṣe báyìí fẹ́ wo iṣẹ́ ọwọ́ ẹ̀. Kapo. I don't drop this gun like this. The way to start, go But tell these me people don't know you. tell me People wey just dey chop like ashawo chicken from they don't know you. Na shop dey move you be now. This one that's not. tó bá rí ọmọ yín níṣẹ́ ẹrú ó yẹ kẹ́ fi jẹ́ tọmọ ni ẹ wò mí o ẹ̀tọ́ àforí jálé agbọ́n agbọ́n mi sì gbọ́dọ̀ ta yín. ok ààrẹ kékeré àwọn ilé ẹlẹ́rọ àrùn omi nìgbà àwọn ìjẹ́rò ẹ̀yin méjì ẹ pàápọ̀ lọ sí sẹ́wọ́ yín nítorí àgbẹ̀ tí ń gbé ọ̀gẹ̀dẹ̀ tí ń gbé ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yẹ wá gbé yín. ẹ pẹ́rẹ́. páàkì gbogbo ìbọn tó wà ń bẹ̀ yẹn.